làbá kí o ọba fúnni mọ̀ sí ìrègùn o tí Ọlọ́run làbá kí o. Ọlọ́run làbá kí o ọba fúnni mọ̀ sí ìrègùn o Ọlọ́run làbá kí o. Ojediwura Apeke ta làbá mọ̀ kí ta làbá mọ̀ yìí bí ọba ṣe Elédùmarè ọba. Adigun àrò ọba tó fòṣùpá ṣe wá sí fúnra wọn. Adúpẹ́ ayé Elédùmarè ọba tọ́sọ́ ọba wa His Royal Majesty ọba Professor ADEKUNLE ADEOGUN OKUNOYE OYEDEJI kejì Eburu lẹ́ẹ̀bà káfàtà tọ́sọ́ wọn ọdọọdún ìyá bá ìdúpẹ́ ọlọ́dúnmọ́dún ẹ̀ lọ́dún bàbá wẹ̀kú ọdún. Elekuku mọdún rẹ̀ lárèrè amọdún akọ bẹ́ẹ̀ lásìmọ tabo ADEKUNLE àkànmú mọdún tiẹ̀ láàrin wa àkànmú ọlọ́rọ̀ ọmọ Àníkẹ́ àkànmú bàbá Béjì àkànmú ọkọ Sùlíyà Àbídèmí mọ bá yín dúpẹ́ àṣeyìn sàmọdún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sí ọdún owó ọdún ọmọ ọdún àyíkú tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run làbá kí o ọba fúnni mọ̀ sí ìrègùn o Adigun Ọlọ́run làbá kí o. Bámi Àkànmú kú ọdún o lónìí ẹ̀kú ọdún o ọba ADEKUNLE OKUNOYE Bámi Eburu tìlú Ìbà ẹ̀kú ọdún ẹni ẹ̀sìn pàṣẹyà ṣèyí sàmọ́dún orí adé mọ́ lọ́dún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ ọmọ Olúbíṣẹ́ jánu mi ọmọ tápà lè ń pè Olúbíṣẹ́ ọmọ tápà lè ń pè jánu mi níyàn ọmọ tápà afámùsẹ̀lú oníwọ̀rẹ́ ìwòdì níyàn ará lòdò ọmọ kíkà tí ń ṣekú pẹja àwọn gèrè kẹjà lálẹ́ odò òbí ìjà níyàn ọmọ tápà lè ń pè Bàmí Àkànmú nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni. ADEKUNLE Àkànmú ni wọ́n mọ̀ pé n ò ní pẹ́ nìkankan mọ́. ADEKUNLE ọba bàbá ọba ni àná olúwo ọmọ odò ọba ADEKUNLE tó fẹ́ ọmọ ọba ní ọmọ ADEKUNLE Àkànmú dá mi lóhùn ẹ̀yìn ni òun ké sí ẹni ìfọdún eléyìí sáàsì mọ́ lọ́wọ́ ọba pẹ́pẹ́ lóhùn ọ̀jẹ̀ kẹ́pẹ́ńlẹ̀ ayé àpadà yóò parí ibi dà lọ́dún ẹ̀yìn ẹ̀gbà onígbàrí ọwọ́ ẹ̀yìn dànù. Àkànmú bàbá Táyé bàbá Kẹ́hìndé bàbá Ẹ̀dúnjọbí o bàbá èjì rẹ̀ wọ́n mọ̀ pé ọ nígbà gbogbo ọmọ Òyedì méjì o ọmọ amúlétọ́lọ́ ọjà mọ́yán kan ọmọ àfẹ̀yìn tọ́jà mọ́yá àkàrà ẹ̀kọ́ rí àkàrẹ́ èmi mọ́ wá ṣe lọ́wọ́ èébì Àkànmú ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́ Àkànmú ọmọ onígbò láfẹ́ ẹ sọ fún onígbò lẹ́mọ́lẹ́mọ́ kọ́mọ̀ ṣe lẹ́mọ́ kánú gbọ́mọ́ ẹ wá sọ fún onígbò láfẹ́ kọ́mọ̀ ṣe láfẹ́ kọ́dọ̀ mọ́ kí ọ̀ká lákọ́yà mọ́ rí bí ìyàn tá a sọ pójò láònílé Àkànmú ta lọ́la bẹ́ẹ̀ ló sùn ta lọ́la bẹ́ẹ̀ ó lo ta ló lè rùwà kan jìgìjìgì eléyìí sí ń bẹ lọ́nà odò àpà ọmọ alápá ń kọ́ ọmọ alápá o ẹ bá ń kólú mọ́ mi Àpàké ọmọ alápá o. Bámi Àkànmú mọ́lẹ̀ ní fọdún èyí ṣàṣemọ́ ìpàkọ́ nílé ìyá ọ̀gángan wájú nílé bàbá ó wáyé nínú ilé màmá ẹ̀yìn àyíbádé mi mọ̀ láòkè ọmọ àṣegún pẹ̀sìn mo sọ̀jẹ̀ mo gba nǹkan yìí mi ní mẹ́sàn-án àgbo. Ọba ADEKUNLE ọmọ ADEOGUN Àníkẹ́ kórìyẹ ẹ̀pẹ́ ló kó àwọn ọba bẹ̀yìn ọlọ́mọdé pọ̀ ọba bẹ̀yìn ọparun ipò gẹ̀dẹ̀ èrún lẹ́sẹ̀ odò ní ayé láyé Eburu lẹ́bà o ẹ̀kú ọdún o ẹ sì tún kú múra alẹ́ ayẹyẹ àjọ̀dún ọdún kẹwàá lórí kó àwọn ọba bẹ̀yìn eléyìí tí ọwọ́ ayé ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026 táwa yìí ọba ní Èdùmàrè yóò jẹ́jọ́ péjú sí nínú ayọ̀ pẹ̀lú dẹ́ẹ̀ra ìgbà títí dùn yé lé